Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn sàábì Ànábì, àwọn ará ilé Ànábì àti gbogbo ẹni tó gbà t'Ọlọ́run Ọba lódodo, àmín. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa yọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá náà sílẹ̀, àmín. A kí n káàbọ̀ ní alẹ́ òní fún ètò tí a máa fi ń síra wa létí nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam tá à ń pè ní Islam in Focus, èyí tí ẹgbẹ́ Muslim Media Watch Group of Nigeria mú wá sí ojú ìwòran yín àti etí ìgbọ́ yín. Ẹ má gbàgbé pé a wà lórí wẹ́bsáìtì, ẹ sì tún máa wò wá náà lórí YouTube. Ẹni bá ti fẹ́ rí wa wò kẹ́ gbìyànjú kẹ́ wo YouTube yín, ẹ sá táìpù Muslim Media Watch, yóò gbé gbogbo àwọn edition tá a ti ṣe kọjá jáde tẹ́sí máa wò. Káàkiri àgbáyé ni wọ́n ti ń wo ètò yìí, a dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run Ọba nínú àánú rẹ̀ kó túbọ̀ ṣe àlékún okun àti agbára fún wa ká lè máa ṣe jù báyìí lọ, kó wá gbà lẹ́sìn fún wa, kó sì gbà lẹ́sìn fún ẹ̀yin tẹ̀ ń wò náà. Lónìí tí í ṣe ọjọ́ 10 oṣù Rabiul Awwal, ìyẹn ni pé oṣù kẹta nínú ọdún ti Islam 1446 years lẹ́yìn tí Ànábì wa Muhammad ṣe hijira sallallahu alayhi wa sallam. Àti wá ń wo pé fún ẹni tó mọ ìtàn dáadáa tẹ́kọ̀ọ́ Islam sì yé, ọjọ́ 12 oṣù Rabiul Awwal náà la bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, tí í ṣe òjíṣẹ́ gbẹ̀yìn fún gbogbo ayé. Nípa pé Ọlọ́run àwọn òjíṣẹ́ tó pọ̀ wá sáyé, àmọ́ akẹ́yìndé gbẹ̀gbọ́n aṣíwájú ẹ̀dá lọ́lọ́run sá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nábì Ìsá tó síwájú rẹ̀, òun òjíṣẹ́ kankan tó yàtọ̀ sí ti Ànábì náà tó jẹ́. Nípa pé Ọlọ́run Ọba kan ṣoṣo ní kẹ́ ẹ máa sìn, kẹ́ ẹ sì má wá orogún pẹ̀lú Ọlọ́run Ọba. Látàrí bẹ́ẹ̀, àlejò ńlá la gbà lónìí tó jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ internationally lórí ẹ̀kọ́ ẹ̀sìn Islam àti èdè Lárúbáwá. Wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí a ti ń lò fún ètò Islam ní tó ti lé ní 30 ọdún àti 5 tá a bá pè lógójì ọdún gan. Kọ́lọ́hun kó bá ṣe àlékún àlàáfíà ara fún wọn, kó sì gba gbogbo ọ̀nà ìjọsìn wọn fún wọn. Àwọn náà ni my lord Honourable Justice Saleh Ọlọ́runtóyìn Muhammad, former Grand Kadi ní ìpínlẹ̀ Kwara. Assalamu alaikum ya sheikh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Oyè wọn tún wá kù kan tó jẹ́ ká gbé wọn wá lónìí. Àwọn ni alága pátápátá ní ìpínlẹ̀ Kwara fún ètò Maulid ṣíṣe, ètò ìpè ní ọ̀túnla tí í ṣe ọjọ́ Aláàdì tá a mọ̀ sí ọjọ́ ọ̀sẹ̀ Sunday. Òun náà ni a ṣe ayẹyẹ ọjọ́ bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí alága ètò fún ètò Maulid tí a ṣe náà, a ní láti gbé wọn wá kán wá ṣàlàyé kí ni ètò tó ń lọ nípa ètò Maulid ọdún ni, kí wọ́n jẹ́ ká mọ̀ bí a ti ṣe, ká mọ̀ àsìkò tí ó bẹ̀rẹ̀,
àtàwọn wo ni ó kópa nínú ètò náà níta pé wọ́n wá sí nìyẹn ṣùgbọ́n kí n tó gbé microphone lé wọn lọ́wọ́ láti bá wa sọ̀rọ̀ Inshallah. ẹ jẹ́ ká kọ́kọ́ kí Ọlọ́run ká sì bẹ̀ kó ṣe àánú fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà Àmín. nípa pé bí ọ̀rọ̀ orílẹ̀-èdè ṣe dà báyìí kò sí ní tó lè kó wa yọ tó tayọ àdúrà ká máa ṣe istikfar ká sì máa bí Ọlọ́run pé bá a ṣe wà yóò dùn mọ́ wa pàápàá jùlọ nípa ètò ọrọ̀ ajé bá a ṣe wà yóò dùn mọ́ wa nípa ètò ààbò bá a sì ṣe wà yìí kò dùn mọ́ wa nípa ìjẹ ìmu wọ Ọlọ́run ló ní wá wọ lọ dá wa wọ́n ló sì yan àwọn olórí yìí fún wa torí ńgbà tá a fi dìbò pé àwọn yìí là ń fẹ́ wọ́n lọ darí ẹ̀mí wa síbi tá a ṣe sí mi pé tá a bá bá a lọ tá a bá a bọ̀ ní tí ń ṣẹlẹ̀ yọ̀ sẹ́yìn rẹ o wá bá wa wá egbò dẹ́kun fún Àmín. ọ̀kan nù fún àwa nílùú Ìlọrin àti nípínlẹ̀ Kwara ọ̀sẹ̀ tá a lò tán tó kọ̀ láti ọ̀parí àwọn òfò ẹ̀mí ṣe wá díẹ̀ lójú ọ̀nà àwọn tí ń bọ̀ láti Èkó wá sí Ìlọrin ni àbáwọn tí ń bọ̀ láti ilẹ̀ Haúsá wá sí Ìlọrin iye ẹ̀mí tí mi lè kàlà pàdánù nílùú Ìlọrin àti ìpínlẹ̀ Kwara sáwọn tó láksidẹ́ǹtì tó ń bọ̀ láti Àbújá láàrin làpáyàgẹ̀ síbìdálà fẹ́ sọ ní tí 48 èèyàn kú táìmọye dábàá ṣòfò àbáwọn tí ń bọ̀ látèkó àtẹni tó join mọ́tò láti Ìbàdàn tó lọ gba sàtífíkẹ́ẹ̀tì masters rẹ̀ ní University of Ìbàdàn tí wọ́n á dọ̀yọ̀ tí wọ́n láksidẹ́ǹtì tí ò sẹ́ni ó yè nínú gbogbo wọn Inna lillahi Ọlọ́run àbíọ́ wa inna ilayhi gbogbo raji'un. nítorí báyìí kò dùn mọ́ wa àmọ́ kò sẹ́ni tí í ṣe bí ó ṣe wọ náà òfin mi wá wò ni dákùnbà ṣẹ́rú aburú báyìí mọ̀ Àmín. gbogbo àwọn tọ́lọ̀ ní kí títí àwọn ó dé bá amójúkò nílẹ̀ fi wọn sí wọn lẹ́ni àlìjẹ́nnà Àmín. gbogbo àwọn tí darí aburú tó bá ṣẹlẹ̀ sí yàn sí èṣù àwo sínú ẹ̀ àti tọ́da àti tí ọ̀dà tó bá wa ìwọ Ọlọ́run ló ń ṣe kò sẹ́ni tí Jésù tipa rẹ̀ ká kó fi nǹkan kan ṣe wá tó bá fi ṣe wá tó a gbà pé àtọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wọ̀nyí ti wá kúláàsù méjèèjì ní ká ké ká fi bẹ Ọlọ́run ìpè eléyìí kó bá dáwọ́ ẹ̀dọ́ Àmín. ká fi kúlù Allahu bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó ti lọ kọ́lọ́mbà sí wọn lẹ́ni àlìjẹ́nnà bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul a'udhu birabbil falaq من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس آمين تقبل الله آمين. يا شيخنا جزاكم الله خير. آمين أكرمكم الله آمين وإياكم. ètò mọ̀lúdì la pè yín sí Alhamdulillah. gẹ́gẹ́ bí alága tí ń darí ètò fún ìpínlẹ̀ Kwara ń bẹ ètò mọ̀lúdì tọdún ni bó o ní pàtàkì ká ṣe mọ́lídì pàápàá jùlọ náà tá a máa gbà ṣe nílọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀ bó o ní pàtàkì rẹ̀ bó o ló ṣe jẹ́ fáwa mùsùlùmí bó o sì ní tọdún yìí ó sì lọ akramakumullah. آمين آمين وإياكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين. أتوكم أفاوا أنا أريوا ألون يبقى دوكا فوني àmín wa iyyakum ọba dúpẹ́ fún yín àmín wa iyyakum ìrìnàjò tẹ̀ ń gbà wọ̀nyí lédè ẹ̀sìn Islam yìí ẹnìkan olè sanyí lẹ́sàn rẹ̀ oní àlóní lọ́dọ̀ yóò sanyí lẹ́sàn dáadáa àmín wa tí iyyakum ń sanyí lẹ́sàn náà àmọ́ kì í tó alhamdulillah kó tó pọ̀ sí i ni Ọlọ́run àti ń rí ẹ̀san ní lára àwọn ọmọ láti yanjú wọ́n tún yanjú wa ń lọ àmín àwọn ọmọ tiwọn náà tún yanjú wa ń lọ àmín Ọlọ́run bá dúpẹ́ fún yín àmín wa iyyakum ló kọ Kwara State Muslim Council àbí kí n pé ló kọ bàbá wa ọlọ́lọ́ ọba Ìlọrin ọlọ́lá ọba Ìlọrin tó ní Kwara State Muslim Council property wọn ni lórúkọ wọn àti gbogbo mẹ́mbà Kwara State Muslim Council
a dúpẹ́ fún yín púpọ̀ alhamdulillah a tún dúpẹ́ fún yín púpọ̀ alhamdulillah Ọlọ́run bá wa dúpẹ́ fún yín àmín ṣe é sí fún wa yìí oore ńláńlá ni oore alhamdulillah ńláńlá ni alhamdulillah sàábì kan lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run jọ kan sallallahu ọlọ́nìkan alaihi ṣe òun ní wasallam oore òun wá ní tóun lè fi dúpẹ́ tí ó sì déédéé oore tó ṣe fóun àbí tí ó jù lọ ọ̀nàbí wa ní kọ́ mọ́ dààmú kó sọ pé ní jazakumullahu khairan Allahu akbar origin jazakumullahu khairan tá a máa rí nínú nta máa fi dúpẹ́ fúnra wa nta nábì ni a máa wí nù origin rẹ̀ pé Ọlọ́run san ọ́ lẹ́san olóore ẹni wá sí orí fún èèyàn tí buhari àti èèyàn wá máa tí ì dúpẹ́ ànábì ń sọ pé kọ́lọ́run kó san lẹ́san rẹ̀ Allahu akbar wà káfà ó ti kájú ẹ̀ báwọn Allah ó ti kájú ẹ̀ báwọn ó ní òun ní òtún ajẹ́lu ẹ̀ ní gbèsè Allahu dúpẹ́ akbar fún yín púpọ̀ alhamdulillah ọlọ́run bá dúpẹ́ fún yín Alhamdulillah. lérí tẹ wá béèrè Kwara State Muslim Council àwọn àgbàlagbà tí wọ́n dálẹ̀ náà wọ́n bá wá bá jẹ́ ta ni ní 1968 Allahu náà wọ́n ti dálẹ̀ tá a ti bẹ̀rẹ̀ mọ̀lúdì ṣíṣe Ẹ̀gbọ́n ńlẹ̀ yìí pé ká kóyàn jọ kí gbogbo ìlú jáde wá. 1968 ni bẹ́ẹ̀ni ìgbà tí ilé tẹlifíṣàn kò ní àsìkò tó nǹkan torí àwọn ètò míì bẹ́ẹ̀ni tí ń bẹ́ẹ̀lẹ̀ àlè mọ̀ tú kẹ̀kẹ́ rẹ̀ kárí bẹ́ẹ̀ báyìí torí àsìkò. àwọn sókè rẹ̀ ò ní wípé ní bàbá bàbá ìjẹta bẹ́ẹ̀ tí mo wá celebrate ẹ̀ ò ní wípé sẹ́ríwá ti ń ṣe dọ́bà wọn improvement ló jẹ́ lórí maulid Allah bàbá bàbá lọ́rin níjẹta ọlọ́run jákè wọn dá sí fún wọn àmín wọ́n open royal car ní ogun wọ́n wá jókòó kálukọ́ ọmọ bí bàbá bàbá lọ́rin náà tó náà ṣe ń gun ẹṣin àwọn ìbò ń pè kí nìkan ọ̀ràn sí ẹ̀mọ́ ni tó improve lérí rẹ̀ náà bàbá lọ́rin wà yí gbogbo olùkọ́ náà akẹbẹrẹ ní 12 Rabiul Awwal gbogbo ọdún àwọn yóò wá dá tẹ́lẹ̀ wọn ṣé wọ́n wá kún gbòòrò ṣé wọ́n wá kiri gbogbo nooks and crannies Allah akbar Ìlọrin bí bàbá ti ń ṣe lásìkò dọ́bà yìí bí bàbá wa jẹ tá a ṣe é ṣe nu bó ṣe bẹ̀rẹ̀ nu ni wọ́n bá ṣe mọ̀lúdì Allahu akbar èyí ń ẹlẹ́ẹ̀kejì náà tó jẹ́ kókó àwọn bàbá àjẹta náà bí wọ́n bá kí wọ́n tó jáde ńlẹ̀ wọ́n ti ṣe ètò kalẹ̀ pé kò sí ẹni ṣe pọ̀ tó láyé àfi tó bá wọlé ọba ló kú ọmọ jẹun ni Allahu akbar everybody ọmọ jẹun ni wọ́n ti dáná kalẹ̀ 68 àwọn náà kéré àdàgbà púpọ̀ ń gbà Allahu akbar àìdàgbà púpọ̀ bẹ́ẹ̀ máa 15 years 17 years ní nígbà wọn rántí pé ní túwò rẹ̀ sí wọ́n ṣe túwò rẹ̀ sí wọ́n ro àmàlà wọ́n ṣe white rice ntọ́ba wù kálukú ní ọjà mẹ́rẹ̀ everybody èyí nìkan tó wá kọ́ àyè ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí mi kí wọ́n rí sáfẹ̀ fún legacy ni ojú ọ̀nà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí bàbá bá lọ́rin ìjẹta bẹ́ẹ̀ ni wọ́n gbé chíà sí fún tí ó jòkó a máa fáìlì kọjá níwájú wọn a máa gbowó wọ́n ti gbé tírè òun gbàgbà sí àwọn tuntun àwọn coins wọn nípa wọ́n ní ìgbà wọn a máa kọjá everybody àbí tó bá olólùkọ́ lórí gbogbo so bóun ṣe lọ nígbà alhamdulillah náà improvement tó wá bá a nísìnyí òní pé ní bàbá lọ́rin àwọn wa ní ẹja kókó níta ọba kọ́mọ tó ń sọ pé àwọn yìí lu kámọ́ ẹja máa lọ converge síbì kan láti converge sí àwọn àlá ní tó bí ti stadium náà kó wa lọ sí stadium bá dé stadium bàbá lọ́rin wọ́n sì yára wọn pé ẹ̀dákun ń gbé ọba tako àlàdà yìí nìyí wọ́n sábà ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta ni. ṣéwù wallahu yasimuka minan nas la tahafu daraka wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwọn tó wá fi àwọn òdòdó tó rẹwà wọ́n fi kún ètò mọ́lídì ṣíṣe lásìkò tiwọn yìí. wọ́n ní wáyé pé ní a máa lọ sí stadium nísìnyí so tá a bá ti fẹ́ ṣe maulid àwọn tá a jẹ́ executive ká máa wá gbowó tá a máa fi ṣe bàbá wa yìí until 4 years ago tí mo wá kó àwọn jẹ̀mọ́ mi lọ́wọ́ jẹun bàbá ó nìyí mo rí bẹ́ẹ̀ ṣe máa náwó báyìí pé mi náà ọmọ inú ilé ni mí báyìí ṣe máa náwó ẹ máa ná fáwọn míì torí mo níjọ́ kan bẹ tí mo wà lọ́dọ̀ wọn kí ní booklet 100 leaves check báǹkì kan ni 100 leaves
ẹsẹ̀ làwọn ẹ̀sìn já tán ní oúnjẹ náà eléyìí ọ̀wá yóò pé ní ilé òun já eléyìí kọ ìyàwó mi lọ́sibítù eléyìí pé ní lọ́sibítù ọwọ́ rẹ̀ eléyìí pé òun rọ́wọ́ ọmọ ilé ìwé san gbogbo. bàbá wa sì ń fún kálukú wípé lọ́ọ́ fi mójútó tí ń ṣe ọ́. bẹ́ẹ̀ ni wọ́n wàá fi tàwa náà kún ní 100,000 wọ́n fi bẹ̀rẹ̀ 100,000 wọ́n fi bẹ̀rẹ̀. pé ẹ lọ́ọ́ fi kún ó tẹ̀ fi ń ṣètò mọ́lódì. n ta náà ò tó 100,000. nígbà náà. ọdún kejìlá tí mo ti jẹ chairman ni ọdún kejìlá ẹ kọ́kọ́ dé ẹ sọ ọmọ húlẹ̀húlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ni so ń bọ̀ wá di ọdún kẹrin sẹ́yìn bàbá ní ẹyọ ọdá wa náà ká gbé ẹ máa yanjú àwọn ìtẹ́ ìyanjú àfa ni wọ́n ń pè mí nítorí ọkọ mi. alhamdulilayi àwọn èèyàn á fẹ́ gbọ́ ìta ṣe lọ́dún ní bó o láṣẹ ṣe torí àsìkò ní. àwọn ní mo á ní ọmọ fún wa lówó mọ́ a máa wọ owó fúnra wọn táwọn fi ṣe ẹ sábùn aládùúrà láti wàá gbà náà dì sí ọlọ́run àwọ̀ àgbọ̀wọ́ lọ́wọ́ wọn mọ́ àwọn làgbà mọ́ wọn wá wọn fún wa mọ́. ṣé wàá tọdún yìí lọ́tún ẹ ti sọ́lẹ̀ kan ọ̀túnla ní ọ̀wáyé ọ̀túnla ń jẹ́ 15th September ó sì wàá jẹ́ 12 Rabiul Awwal 1446 AH a sì wá converge níbi tá a máa ti ṣe náà láti àpèjọ síbẹ̀ stadium náà ni. Stadium. bàbá lọ́rin wọ́n tún wá kó àwọn gbogbo lọ́balọ́ba mùsùlùmí state wọ́n máa report sí ààfin wọn ni wọ́n jọ wá síbi. Maulidi yóò ṣeré lọ́tún lálẹ́ nù táwọn balógun náà wà ń bẹ bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà ìmọ̀ọ́mọ́lé ìmọ̀ọ́mọ́gàmbàrí àti gbogbo àwọn. ajánásì àfarabàná gbogbo àwọn aláǹgbá gbogbo àwọn dáúdù baálẹ̀ kọ́dà látò kó gbogbo náà. àwọn tó wà ní ìjọba tó ń ṣàkóso ìjọba ń kọ́. gómìnà wà tọ gómìnà wà inshallah gómìnà máa wá tẹ̀sìn tá a ṣe ọwá tìdùn tá ọwá tó débẹ̀ ìdúnrin ọwá ọ̀tọ́lá iná àárín tí wọ́n kátó wá pé tọdún ní tí gómìnà joyè Sàdánàgèrè tó bá wá báwọn náà wọ́n máa bùn wá lówó. Allahu akbar. wọ́n máa bùn wá lówó wọn ní Maulidi ni nítorí náà bá yọ̀dá fún lápò ara rẹ̀ kì í sọ owó ìjọba o owó ìjọba kò. gẹ́gẹ́ bí mùsùlùmí tó dáwà mùsùlùmí tà sí nǹkan. wọ́n bùn wá lówó so bí èyí náà ó sì rírun pẹ̀lú ògo Ọlọ́run. njẹ́ wàá ṣẹlẹ̀ ń bẹ wàá sí ọ̀sẹ̀lẹ̀ àbójútó wàá sí ọ̀sẹ̀lẹ̀ ń bẹ mọ́díwọ̀ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ àwọn tí ó ṣe wàá sí fún wa àwọn àfáwà méjèèjì náà ni bàbá wa ní Màsìngbá àti bàbá wa ní Alájì Àgbà àti bàbá wa ní Alágége Mudiru Markaz àwọn náà ó ṣe wàá sí fún wa. lẹ́yìn náà gọ́vọ̀nà bá wa sọ̀rọ̀ lẹ́yìn náà bàbá wa grand card tí mẹ́mbẹ̀ nísìnyí his lordship honourable justice Kamaluddin Al-Adabi Abdulateef Kamaluddin àwọn náà bá wa sọ̀rọ̀ èmi náà kì í jẹ́ máa pé ẹ máa wọlé ẹ máa rà sí ààyè nì. alága àjókòó fọ̀túnla yìí ó yẹ ká mọ̀. bẹ́ẹ̀ ni Professor Suleiman Ọlánrewájú ní jẹ́ Suleiman Ọlánrewájú Abubakar former minister no of national planning. bẹ́ẹ̀ ni àwọn wá ní DG nísìnyí fún National Institute for Legislative Studies l'Abuja àwọn náà wọ́n wà pẹ̀lú ògo Ọlọ́run. inshallah. àṣìṣe wá pé àwọn èèyàn kàǹkà náà tá a fẹ́ yẹ sí ìyẹ́sí pé a fún aláwọ̀ dùkọ́ o a fẹ́ fi ìjókòó lẹ̀ yẹ wọ́n sí kún rí pé ní àwọn náà wá jókòó ti àwọn lọ́balọ́ba gbogbo lọ́ba Kwara State pátá àfi tí ọba ara ìlú kù gbogbo náà máa ń pé bá a ṣe máa ń pè nù ẹ ṣé púpọ̀ bá a ṣe pé náà nù ní ọ̀tún látẹ̀ ìwé ìgbàlódé ọ̀pọ̀lọ́. ẹ ṣé púpọ̀ n tí mo fi bẹ̀rẹ̀ béèrè mi kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá padà síbẹ̀ nísìnyí gẹ́gẹ́ bí scholar kẹ́ ẹ fi báwọn èèyàn sọ̀rọ̀ Maulidi là ń ṣe lẹ sọ fún wa pé nílùú Ìlọrin bí bàbá ọba àjẹta kọlọ́n kọ́ bá a ṣàlékún kẹfọ́ sọ́ọ́lẹ́ ní Jannatul Firdaus àwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ 1968. àwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ publicly tó ń bọ̀ wá rí báwọn táwa ń ṣe báwọn dì sí. ti máa wáyé náà tẹ́lẹ̀ látọ̀dọ̀ bàbá wa Mufti Awwal. èmi wá fẹ́ gbé question kalẹ̀ nísìnyí wípé Maulidi tá à ń ṣe yìí fún ọjọ́ ìbí Ànábì bó ló ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa ẹ ṣàlàyé àfáwọn èèyàn kan fi mọ pàtàkì wíwá bẹ́ẹ̀ gbolé jáwó wa náà já ń gbọ́ wa àwọn náà ti mọ pàtàkì ẹ̀ àmọ́ ká tuntun sọ fáǹfààní àwọn tí wọ́n tún fẹ́ rántí Maulidi Nabi
ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam ẹnu pín méjì ń bẹ. àwọn apá kan wọ́n ní kódà ká ṣe mọ̀lúdì, àwọn apá kan ní ọ̀dà ká ṣe mọ̀lúdì, àwọn tí wọ́n ní ọ̀dà ká ṣe mọ̀lúdì. ànábì Muhammad sallallahu alaihi wasallam wàhálà tó ṣe lérí Islam yìí táwa ń jẹ ọ̀fẹ́ táwa ń gbádùn rẹ̀ lọ́fẹ̀ẹ́ báyìí ẹ̀ka appreciate tọ́ bàbá appreciate à ń tí appreciate náà bí irun o à ń ṣe appreciate náà ní ọwọ́ ní aládàáni àwọn ká kóra wájú pìtì mú ká appreciate publicly. njẹ́ òní ká wá mú wa ẹja wo déètì tí wọ́n bí. njẹ́ wọ́n bí ní ẹja wo náà gbé yìí ṣe rí nù. àwọn tí wọ́n wá ní ẹmọ́jà ṣe wa ànábì gan fúnra rẹ̀ ò ṣe múlídìí ara rẹ̀ kò ṣe múlídìí ara rẹ̀ àwọn sàábì ò ṣe àwọn tábì ò ṣe àwọn tábì ò tábì yìí àwọn náà ò ṣe so ìṣiṣẹ́ wọn ní bídíà ni. ìtọ́jú bídíà ni àdádálẹ̀ nínú ẹ̀sìn nítorí wọn pè ní bídíà náà nù nígbà wọn tá ànábì ò ti ṣe tí àwọn sàábì rẹ̀ ò ṣe àwọn tábì rẹ̀ ò ṣe àwọn tábì yìí náà ò ṣe òdìjà àdádálẹ̀ ẹni. ẹlẹ́ẹ̀kejì sẹ́ńtúrì márùn-ún lẹ́yìn sẹ́ńtúrì márùn-ún tánàbì ti kú náà látọ̀ wọn ṣe mọ́lúdì 500 years lẹ́yìn ìgbà tó ti kú ẹ tó sì dálẹ̀ ní Cairo ní Egypt à ń pè náà ní King Muzaffar bin Said ó kọ̀ rẹ̀ nù ni ọba ńláńlá ni òun lọ́ba wọn ní kingdom system ni wọ́n ń lò gbà náà ní Egypt ní Misra. òun tí òun máa wá ń ṣe ni pé ní òun máa dáná ni bí náà ni bàbá jẹ ta làwọn náà wá ń ṣe. ni bàbá kọ́ ṣe mo tún gbàgbé kí n tó fi kún bàbá ò tún ra àwọn aṣọ béèlì ẹ máa ti ń kọjá ọmọ fún yín lásọ ẹ máa ti ń kọjá ọmọ fún yín lásọ ẹ máa ti ń kọjá ọmọ fún yín lásọ nbẹ ni wọ́n ti mú irú làákàyè ni so a máa ṣe maulid mo fẹ́ just 1 minute a máa ṣe maulid ǹjẹ́ mo máa ṣe maulid ni mo ti sọ fún yín o appreciate ànábì appreciate ẹ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fúnra rẹ̀ ó kì í fún wa pé ẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn mi ọlọ́run ẹ fẹ́ sìn mí ànábì mi ní ẹ tẹ̀lé ànábì wa Muhammad in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumu Allah wa yaghfir lakum dhunubakum tẹ bá mọ̀ pé ẹ fẹ́ máa sìn mí tí wọ́n gba ẹ̀sìn yín bá ànábì wa Muhammad òjíṣẹ́ mi bí wọ́n ṣe ń sìn mí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa sìn mí. irú wọn wọ̀nyí ó mú wa pé ní. ọlọ́run fi ìfẹ́ tó ní sànábì ìfi hàn wá. káwa náà wá nífẹ̀ẹ́ sí i. ní Kùránì láti bá ń tẹ́ wí yóò. bẹ́ẹ̀ni Kùránì mo ké fún wa ní ìsehùn torí náà kò ṣeé parẹ́. ṣé ẹ rí àpẹẹrẹ kan kí n mú wájú fi ṣe parẹ́ òní pé ṣé ẹ wá ní àwọn ẹlẹ́sìn Isa alayhi salatu wa salam àní àwọn ẹlẹ́sìn Isa kí àmọ́ àwọn Júù àmọ́ àwọn Christian káwa ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ mọ́ bàbá àmọ́ bẹ́ẹ̀ kò tẹ́ ẹ bá kò ṣeé ṣe mọ́ ni kò ṣeé ṣe lọ́kùndínnúkùn lọ́lọ́run wí ẹ̀sìn tí ní tiwantiwa. àwa tá à ń ṣe maulid àmọ̀ sí kátà sí bó ṣe dáa àwọn tẹ́lẹ̀ àwọn fẹ́ maulid àyọ̀dá àwọn náà. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ̀yin olùtẹ́sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá bóyá ẹ pẹ́ díẹ̀ kẹ́ ẹ tó wọlé kárán ilé ti pé àbí ká sọ fún yín pé àlejò ńlá la ní lónìí bàbá wa Grand Kadi lánàá fún ìpínlẹ̀ Kwara Honourable Justice Saleh Ọlọ́ntóyè Muhammad wọ́n tún gboyè dókítà tó gbà ní tó ṣe pé láti ìlú èbó ni wọ́n ti gba oyè náà látàrí recognition tí Ọlọ́run fún wọn lórí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ní nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam àwọn lágbàlálejò lónìí gẹ́gẹ́ bí chairman Kwara State Muslim Council Kwara State Muslim Council ní ṣètò maulid ṣíṣe lọ́dọọdún ní àti máa fi rántí òjíṣẹ́ ńlá Muhammad fún ipa ribiribi tó kó mélòó la fẹ́ ká nínú àtúnwò tí ẹ wá ṣe mùsùlùmí tí wọ́n láwọn ń ṣe analysis pé inú gbogbo ẹni ó ti wáyé yìí èèyàn mẹ́wàá wo ló ṣe pàtàkì jù anabi ni wọ́n fi ṣàkọ́kọ́ sallallahu alaihi wasallam anabi náà fi ṣàkọ́kọ́ gbogbo àwọn tá a sì wí kò sí mùsùlùmí nù wọn but wọ́n ní ta ló ní ipa jù nù gbogbo ẹni tọ́lọ́run dá lágbàáyé tó ti ṣayé tó ti lọ ìṣẹ́lá Muhammad ni wọ́n rí lálákọ̀ọ́kọ́ nínú àwọn èèyàn mẹ́wàá yìí àwọn anitọ́ ọjọ́ ìbí anabi ó tún kó lọ́tún láti ṣe ọjọ́ ọ̀sẹ̀ aláàdì ọ̀túnla gbogbo mùsùlùmí ó jáde nílùú Ìlọrin bí láti ṣe maulid
ní Kwara State Stadium Complex aago 9 la fẹ́ kẹ́ ẹ ti dé Pẹ̀lú ògo torí bàbá wa ọlọ́lọ́ba lọ́rùn wọn ó dé láago 10 ẹ sì wá bá wa gbà wọ́n lálejò gọ́vùnà wa náà ń bọ̀ láti wá bá wa ṣe ayé àwọn tí ẹ máa dé kalẹ̀ ní àwọn náà wá gbọ́ bá lálejò. àwọn níjọ gọ́vùnà tiẹ̀ ti jẹ́ ni wọ́n ti yí protocol padà sí protocol ti Islam protocol ti èbó ni wọ́n fi ń ṣèjọba àmọ́ protocol Islam ni gọ́vùnà wa yìí Malam Abdulrahman Abdulrazak ni wọ́n ń lò ni wọ́n fi ń ṣe ètò ti Islam wọ́n máa dé sin bàbá ọlọ́lọ́ba lọ́rin ní pé èmi ní gbà bàbá ọlọ́lọ́ba lọ́rin lálejò bí gọ́vùnà bá wá dé sin ọba kí ni wo lè dé sin gọ́vùnà sí gẹ́gẹ́ bí ẹni tí ó kù gọ́vùnà láti gbàlejò bàbá ọlọ́lọ́ba lọ́rin àti gbogbo àwọn lọ́balọ́ba tó ń bọ̀ láti ìpínlẹ̀ Kwara káàkiri Ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé inú tá a sì tún sọ fún yín a sọ lónìí a sì tún sọ níjọ́ míì yìí pé ẹjẹ́ á ṣọ́ra pẹ̀lú maulid tá a là ń ṣe ní oṣù Rabiul Awwal bí Ànábì sallallahu alaihi wasallam ẹ má jẹ́ a máa ṣe maulid kọjá ní oṣù náà kọ́ mọ́ bá a máa nítumọ̀ tí ó ní lọ́dọ̀ àwọn èèyàn tí ń rí yín pẹ̀ ń ṣe mòlúdì ẹ wàá ṣe mòlúdì rọ̀bí àsáni jùmọ́dà lẹ̀ wà jùmọ́dà sáni ẹ pé mòlúdì náà lẹ́ ń ṣe tara yín lẹ́ ń ṣe kì í ṣe máòlìdì lẹ́yìn èyí tá a fẹ́ ṣe ní ọ̀túnla yìí ìwọ tó bá tún ṣe mòlúdì ìjọ 13 lẹ́yìn rẹ̀ ló ní bí Rabiul Awwal bá ti kọjá kò sí mòlúdì ṣíṣe mọ́ àtẹnujẹ ló kù so ẹ má jẹ́ wọn mọ bá wa ń bi irú nǹkan báwọn Ọlọ́run ó ṣàtúnṣe wa lórí àwọn tó wá ń sọ pé ẹ má tiẹ̀ ṣe mòlúdì rárá ń gbé bàbá wa padà bọ̀ ńjọ́ mẹ́jọ ẹ wàá pàdé wọn wọ́n wàá sọ húlẹ̀húlẹ̀ bí ọ̀rọ̀ ṣe rí tẹ́ fi mọ tọ́tọ́ àti tọ́ yẹ kẹ́ ẹ máa ṣe àtàwọn tá ní a máa ṣe àtàwọn ní a máa ṣe gbogbo yín lẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tẹ́ fi máa lò títí ìgbésí ayé yín lẹ́ẹ̀kan sí bàbá wa Honourable Justice Sọ́ọ̀lẹ̀ Ọlọ́runtóyìn Muhammad former Grand Cadi of Kwara State àdúgbò ẹ̀pọ̀ fún yín Ọlọ́run jẹ́ ṣe pẹ́ kó sì gbà lẹ́sìn fún yín èmi àtẹ̀yìn ká máa dágbére fáwọn aráalé pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.